Àṣàbí ṣàríkọ́ṣe. Àṣàbí tó ṣe pé táwọn ọmọ rẹ̀ ní bá kiri ìyá àlùbáríkà. Alájà ìyá alájà aláwùsá aláṣọ lọ́jà àgbọ̀nà. Ìyá ìyá pàṣọ ni. Àfíjú onígèlè lọ́jà àgbọ̀nà ni. Ìyá àǹtí Èkó tiwa. Alájà Àṣàbí tó ṣe pé ṣe ló fi ṣẹ́lẹ̀ gbogbo ọmọ lọ́wọ́ kí wọ́n lè róúnjẹ dọjú alẹ́. Bẹ́ẹ̀ ló sì fọ̀nà hàn gbogbo ọmọ. Ọ̀nà yìí náà ni gbogbo ọmọ wa ń tọ̀ tí wọ́n fi ń yáre. Tí wọ́n sì dẹni táyé ń fẹ́ káàkiri àgbáńlá ayé. Alájà Àṣàbí àtúbọ̀tán rẹ̀ ò ní bàjẹ́. Iṣẹ́ tó o ṣe láàárọ̀ ọjọ́ rẹ̀ kò ní dá lẹ́dọ̀fó. Oúnjẹ ọmọ tó ń jẹ yìí ò ní jẹ lórí ìdùbúlẹ̀ ẹ̀sán lógún Ọlọ́run. Ayé ò ní fọmọ lọ́ọ́ lójú. Ó kó wọn jẹ̀pẹ̀. Ó ní fojú sunkún kankan nù wọn. Ayé ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà tiẹ̀. Ayé ò ní ṣe pẹ̀lẹ́ lórí ọmọ. Alájà aláwùsá wí fún mi Àdùkẹ́ tèmi. Ó ládùn èdè, ó lábí ọmọ làṣàbí. Ìyá tòun gangan ni. Òótọ́ ni èmi gan testify sí. Alájà Àṣàbí ò ní sáwò ni. Ní mọ́sálásí ìgbọ̀nà tó o ti ń kírun. Lọ́jọ́ kọjá tí bá pàdé rẹ̀ bẹ̀. Wọ́n mọ̀ rí ọ ní bó o ṣe ń rọ mí ságè. Lọ́mọ tó mọ́sálásí ṣe. Bẹ́ẹ̀ ló mọ̀ ráwọn abiyamọ tẹ́ ẹjọ́ ń kírun létí pé iná mọ́sálásí ti fẹ́ tán o. Ẹ̀jẹ̀ dáwọ́ náà o. Wọ́n wà á mọ̀ wọ́ báyìí pé òòrí ìyá àlùbáríkà. Ìyá tó fọjú àárọ̀ rẹ̀ ṣiṣẹ́ tó dáa tó tún kò ṣiṣẹ́ rẹ̀ lọ́jọ́ alẹ́. Àṣàbí aṣẹ́wó náà ló bí àwọn ọmọ àlùbáríkà. Tó bá ṣe pé mo mọ̀ ń jọ sí ni bí n bá mọ̀ bọ́ ni. Àṣàbí ayé ò ní paná ògùn àwọn ọmọ rẹ̀. Ó jẹun ọmọdọ́jú alẹ́ ni ò ní kúkú ìyà. Ńlẹ́ òjàre ọmọ wọn lẹ́rìn ilé ẹ̀rìn mòjé ọmọ Sàádà. Ọmọ eléwé ládọ́gba ìmọ̀dù ọmọ afọlẹ́rìn. Àṣàbí wọ́n ní mọ̀ràn tẹ́ ẹ bá nìkan dá ń lé tiyín ń bẹ̀rẹ̀ asán ní jásí. Ọmọ rẹ̀ nìkan ò jẹ́ bọ̀rọ̀. Ńlẹ́ òjàre aya wọn níra gbìjì olókè méjì takọtabo lórí àgbà.